Get to this, you go tell me, say, nah, that you like. If I get to that, you go tell me, say, nah, this you like. Yeah, yeah. Kilo bini fẹ́ gan, kilo bini fẹ́ gan. Ta ló lè sọ fún mi pé àjáde wá? Kilo bini fẹ́ gan, kilo bini fẹ́ gan. Ta ló lè sọ fún mi pé àjáde wá? On my effort to put smiles in her face are just in vain. Right now, I am down and sick of this. Once I know what she really wants, I'll have a happy family for life. Money me jáde o, ọlọ́gbọ́n ẹ̀ jáde o, olóyè ẹ̀ jáde wá, yeah. If I start to call, she go say I too late call. If I come silent, she go say I too late dull. Who can really tell me how to satisfy women? Yeah. I'm confused, yeah. Cause I know, if I know we go day happy, yo. All of us, we go smile, we go day. Every single day, baby, you go day, yeah. Why you gonna low like that? Why you gonna roll like that? Orúkọ mi ni Mrs. Abímbọ́lá Ọlábíyì. Béèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yìí. Ohun ni o. Ká pè ní ìbálòpọ̀. Tẹ́kùn bá lówó lọ tí ò bá lè ṣe méje mẹ́ta ṣe mọ̀ ìyàwó máa ṣe ta. So èmi believe pé tó bá ṣì wà òkè lórí bed fún mi. Àtọ́làtọ̀ ṣe mọ̀. Màá fi owó yẹn sẹ́gbẹ̀ẹ́ kan pọ́lọ́ ní í ṣe. Bọ̀ ohun yẹn Ọlọ́run ò ṣe o. Ètò bá ti níyẹn ló lè ṣe o. Ṣe mọ̀. Bó ṣe jẹ́ nìyẹn lọ́dọ̀ ti tèmi o. Orúkọ mi ni Fúnkẹ́. Ní tèmi ò nínú owó, oúnjẹ àti oorun, owó ni mo fẹ́ràn jù. Ìdí ni pé tí ò bá sówó náà kò lè sóúnjẹ. Tí ò bá dẹ̀ sówó kò sórun. Wọ́n ní kí ni nǹkan tí obìnrin like nínú nǹkan mẹ́ta: owó, oúnjẹ àti ìbálòpọ̀. Ní ìhà tèmi mẹ́ẹ̀ta yẹn tí ò bá ti yọ sọnù kò sí nǹkan tó yàn wá. Ìtorí ìfọ̀kànbalẹ̀ to me lóbìnrin like jù. Kò dẹ̀ sí nǹkan tá tí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ní owó wà, ọmọ wà, oko wà. Gẹ́gẹ́ bíi pé à ń dùn ra ẹni nínú toko yẹn àwọn ọkùnrin gan lè sọ pé àwọn ò like ẹ̀ because ìdùnnú ní láàrin lọ́kọ-láya ó di dandan. So mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́mọ yẹn kárí nǹkan tí kankan fi máa yọ sọnù nínú ẹ̀ tí kan máa ti lè yọ sọnù mẹ́ẹ̀ta wàhálà ti dé o. Oríṣiríṣi obìnrin ló wà nílé ayé ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tóbìnrin like jù láyé ò ní ìbálòpọ̀. Ìbálòpọ̀ ó jẹ́ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú fún obìnrin torí obìnrin tí ọkọ ẹ̀ bá ṣe déédéé pẹ̀lú ẹ̀ ọkùnrin ẹ̀ ó ṣe ọkùnrin dáadáa lọ́dọ̀ obìnrin gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ sí. Owó, oúnjẹ tàbí ìbálòpọ̀, èmi gẹ́gẹ́ bí ẹnìkan owó lèmi fẹ́ràn jù. Ní tèmi o, owó ni mo fẹ́ràn nítorí pé tí ò bá sí owó a lè ṣe kankan nílé ayé, so owó ni kókó nǹkan tèmi ń fẹ́ ní tèmi. Nínú ìbéèrè mẹ́ta tẹ́ ẹ béèrè pé nínú owó àti oúnjẹ pẹ̀lú ìbálòpọ̀ èwo lèèyàn ni mo like jù. Ní tèmi mo mú owó torí owó lèèyàn fi ń ṣe gbogbo nǹkan nílé ayé. Tí yóò bá lówó èèyàn lè ṣe nǹkan, tí yóò bá lówó èèyàn lè tọ́mọ débi tó fẹ́ tọ́ dé, so owó ló já jù lọ́dọ̀ tèmi. Ìbálòpọ̀ náà tún wà ń bẹ náà torí pé tí obìnrin náà bá rí ìbálòpọ̀ bí pé kọ́kọ́ máa gbé ní Kaduna kíyàwó máa gbé ní Òṣogbo, so kò lè sí ìbálòpọ̀ láàrin yẹn. A ṣì ń bára wa gbé gan-an, à ń fi táìmù sí ká tó burúgbà tí ọkùnrin bá wá jìnnà sí obìnrin. Ìbálòpọ̀ náà ṣe kókó láàrin lọ́kọláya, láàrin obìnrin sí ọkùnrin. Tí ò bá sí ìbálòpọ̀ obìnrin máa yàn àlè mọ́kọ yẹn lára. Tọ́nà ọkùnrin náà bá jẹ́ ìjìnà kò dáa, kọ́nà obìnrin náà bá jẹ́ ìjìnà kò dáa. Ó dáa kọ́kùnrin àti obìnrin máa gbé papọ̀ torí ìbálòpọ̀. Orúkọ mi ni Rukayat Adesina. Wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ni nǹkan tí obìnrin fẹ́. Ohun tí obìnrin fẹ́ ó pọ̀ gan. Àmọ́ èyí tí èmi mú nínú nǹkan mẹ́ta tí wọ́n dárúkọ, wọ́n ní owó, oúnjẹ àti oorun. Èmi mú okó. Reason tí mo fi mú ni pé nínú nǹkan tí mo mú yìí ó ní ohun kan ó pọ̀ sí torí pé kí ni láàrin tọkọ-tìyàwó tán bá jọ wà láti ibi okó ìní oore ti máa wà tá bá jọ ń súnmọ́ra wa tó di pé a jọ ń gbé ní lọ́kọ-láya ó ní nǹkan oríire ló fi máa ṣe kí ni ló fi máa pẹ̀lú ara wa. When we talk about money, tibi oúnjẹ, they work hand in hand.
owó ó ṣe pàtàkì lóòótọ́ mo lè dúdú mo lè má fine ṣùgbọ́n ara yìí náà ìyẹ̀pẹ̀ kọ́ la fi ń ra so it's not possible for someone to live without money ebi ò sì kí ń wọnú náà kọ́rọ̀ mi wọ̀ so gbogbo ẹ̀ náà lobìnrin need care owó gan ni kókó obìnrin láìkè owó torí gbogbo nǹkan tóbìnrin need kò kí ń tán mo lè ní bàtà 200 nílé but I will still want to trendy I will want to be trendy like obìnrin ló nìyẹn mo lè rí àwọn sísá mi kí n bèrè pé cream wo lẹ̀ ń lò mo nílé tí mò ń lò bọ́ olórí gbogbo ẹ̀ ni pé ojú kòkòrò ò dáa bó ta bá sọ̀rọ̀ owó ṣe pàtàkì oúnjẹ ṣe pàtàkì ó kàn jẹ́ pé kéèyàn ṣe gbogbo nǹkan ní kéèyàn kí lóbìnrin fẹ́ gan o kí lóbìnrin fẹ́ gan o ta ló lè sọ fún mi pé àjáde wá.